nítorí ìbò ọdún 2026 Arẹ́gbẹ́ṣọlá ṣàbẹ̀wò sí Oyinlọ́lá lókùkù ní ìmúrasílẹ̀ fún ìdìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lóṣù kẹjọ ọdún 2026. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti ṣe àbẹ̀wò sí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá nílùú Òkùkù ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ìyẹn ọjọ́ 27 oṣù keje ọdún 2025 yìí ni Arẹ́gbẹ́ṣọlá àtàwọn ènìyàn kan nínú ẹgbẹ́ ADC Ọ̀ṣun lọ sí ọ̀dọ̀ Oyinlọ́lá. Tí ẹ ò bá gbàgbé, Arẹ́gbẹ́ṣọlá ti ẹgbẹ́ òṣèlú APC ló bọ́ sórí àlééfà lẹ́yìn tí ilé-ẹjọ́ fòpin sí ìṣèjọba ọmọọba Oyinlọ́lá lọ́dún 2010. Lẹ́yìn ọdún díẹ̀ tí Oyinlọ́lá darapọ̀ mọ́ ẹgbẹ́ APC ní ìbáṣepọ̀ àwọn gómìnà méjèèjì tún gún régé sí i. Arẹ́gbẹ́ṣọlá máa ń ṣe àbẹ̀wò sí Oyinlọ́lá lókùkù lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tó kúrò ní ipò gómìnà kó tó wá di akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ADC báyìí. Gẹ́gẹ́ bí atótó arére ṣe gbọ́, níbi àbẹ̀wò náà ni Arẹ́gbẹ́ṣọlá ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún Oyinlọ́lá ìdí tí wọ́n fi darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC láti ṣe ẹgbẹ́ aláṣepọ̀ tí àwọn kan tó jẹ́ aláfojúsùn ẹgbẹ́ náà. Ìwádìí fi hàn pé púpọ̀ àwọn olóṣèlú ńláńlá nípínlẹ̀ Ọ̀ṣun látinú ẹgbẹ́ PDP àti APC ní ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá yóò ṣe irú àbẹ̀wò yìí sí kó tó di wípé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọlé. Àmọ́ ṣá, Oyinlọ́lá dúpẹ́ lọ́wọ́ Arẹ́gbẹ́ṣọlá fún àbẹ̀wò rẹ̀, ó sì gbàdúrà pé yóò ṣe àṣeyọrí nínú ipò tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbà náà nítorí òun náà mọ ìpèníjà tó wà níbẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé àpapọ̀ nígbà kan rí fún ẹgbẹ́ òṣèlú PDP.